نبدأ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم إنا نسألك علما لا ينسى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. اللهم إنا نسألك الهدى والتقى والعفة والغنى. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ALAYE TIRA الله الشيء صلاة فو النبي محمد صلى الله عليه وسلم. لا دا صلاتنا كبا ورايل النبي أتي وصحابة أتي وباتل لنا وجشلا محمد صلى الله عليه وسلم تتيو في مادي يجيبين دي القيامة. أما تسواد بإذن الله تعالى منه ALAYE TIRA UMDATU-L-AHKAM للعلامة المقدسي عليه رحمة الله. أما واكلاني تكي سيتي الله سبحانه وتعالى تكي سيتي النبي صلى الله عليه وسلم تكي سيتي رواه صحابة نورو ألون دعاكم مساشواكم بهم وبون كتي أبا ما سقطا كل ما شاجكم شديد. قال الله قال رسوله قال الصحابة سلم. اللهم يلبس بالله بن عمر رضي الله عنه أن رجلا قال يا رسول الله ما يلبس المحرم من الثياب؟ قال رسول الله صلى الله عليه وسلم لا يلبس القميص ولا العمام ولا السراويلات ولا البراجع إلا أحد لا يقدر عليه فيلبس الخفين وليقطعهما أسفل من الكعبين ولا يلبس من الثياب شيئا مسه زعفران ولا يلبس من الثياب شيئا مسه زعفران أو ورس. ولا البخاري ولا تنتكب المرأة المحرمة ولا تلبس. طيب هذا الباب أول كتاب الحج. كتاب الحج بتعرفي ما discuss nípa àwọn ìdájọ́ afẹ́ṣe ìjọsìn hajj. báàbù táwa wà nísìnyí báàbù ma yalbasu al-muhrimu min ath-thiyab. ma yalbasu al-muhrimu min ath-thiyab. ẹni tí ó ti wà ní state of ihram tó ti wọnú ihram irú aṣọ wo ló yẹ kó máa wọ̀. hádá ìṣàár báàbù yìí ti ń fún wa lára mọ̀ ní pé
a jẹ́ pé kìí ṣe gbogbo aṣọ òun lẹni tó bá ti wà nípò ihram òun ni yóò máa wọ̀. ṣe tó bá ti wà nínú ihram ó gbọ́dọ̀ ní tí ó máa wọ̀. orí ilé ìwá ni hadithu Abdullah ibn Umar ibn al-Khattabi radiyallahu ta'ala anhuma wa ani sahabati ajma'in. orí ẹni hadithi ìwá wa Abdullah ibn Umar ó gbẹ́gbà wọ́rọ̀ yìí anna rajulan qala ó lọ́kùnrin kan ló dénjọ́ kan ló wá sọ pé ó bá pẹ́ Ànábì sallallahu alaihi wasallam ya Rasulullah ó ní mo pè rẹ òjíṣẹ́ Allah ma yalbasu al-muhrimu min ath-thiyab ẹni tí ó bá fẹ́ gbé ihram tó fẹ́ wọnú ihram tó fẹ́ wà ní state of ihram irú aṣọ wo ló tọ́ ló yẹ kí wẹ́ni bí o máa wọ̀. òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó wá ń dá ọkùnrin yìí lóhùn máa wo in tó béèrè ní pé aṣọ wo lẹni tó gbé ihram ló yẹ kí o máa wọ̀. ìgbà tá ànábì ó máa dáhùn ànábì wa ń sọ pé la yalbasu al-qumus la yalbasu al-qumus. ṣe rí pé ànábì ò sọ fún pé kó wọ̀ báyìí kó sì wọ̀ báyìí ayé ẹ̀kọ́ kí ànábì sọ fún àwọn nǹkan tí ó yẹ kó wọ̀ ànábì wa ń ka sallallahu alaihi wasallam li fa'idatin ilmiyatin balaghiyya àǹfààní mọ̀kan ànábì ṣe gbọ́rọ̀ ìkàlẹ̀ ẹ̀kọ́ sì ni fún gbogbo àwọn àlùfáà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn àbí tí wọ́n mọ̀ ṣe fàtíwá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ní la yalbasul qumus ó lẹ́ni náà gbọ́dọ̀ máa wọ qumus wal qumus jam'u wal mufradu minhu qamis al mufradu minhu qamis al bayan wadih idhan qamis mufrad wa jam'uhu qumus qad yuqal qumsan وقد يقال قمصان فالقمصان جمع كذلك لماذا للقميص البيان واضح إذن القميص كلا يكون القميص ó ní aṣọ tọkùnrin ó wọ̀ tí ó bo gbogbo ara rẹ̀ yàtọ̀ sí orí má bí ọrùn má bí kó ká àyà báyìí láti gbogbo tí ó gbogbo àwọn gbáyà báyìí kò ní bo ọrùn kò ní bo orí irú tí mo wọ̀ sọ́nà kọmíṣìn البيان واضح lọ́pọ̀lọpọ̀ ọgbà ó wá sí ṣe kó bò ó kó débi ẹsẹ̀ kí ni yóò máa jẹ́ kọmíṣínà ó sì ṣe kó má dé ìsàlẹ̀ jẹ́wé tí ó bá ti dé ìsàlẹ̀ tó bá lọ jẹ́ pàṣọ kékeré báyìí ni ọ̀tọ̀ ló kọ́ tó máa ń pè yìí èyí tí ń jẹ kùbá ó ti ní kí ni ó kùbá albayanu àdẹ́ àmọ́ tó bá ti kanlẹ̀ tó sì bo ara kárí onílárúbá ń pè ní kọmíṣ nílárúbá ń pè ní kọmíṣ bọ̀ tó bá yí pé wọ́n lọ ńlá aṣọ yẹn ní àárín báyìí tán wá làákanlẹ̀ kí láwọn mọ́ ń pè lọ́dọ̀ wá ń bí aṣọ tá wọ̀ tó wá kanlẹ̀ ó sì gùn bẹ́ẹ̀ ó gùn délẹ̀ àwọn ìpínlẹ̀ alìkìmbà àbí wà indahum jubba ló ti dìyẹ so ala kulli hal òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá ti wà ní state of ihram tó ti wà ní ihram ó máa tó kí sí láti wà nínú ihram kí láti mọ́ wọnú ihram ìgbọ́ aywa labbaik Allahumma umratan ká sọ gbólóhùn yìí ní miqat tàbá ti sọ báyìí àti wà nínú ihram tàbá ti wà nínú ihram yẹn la yalbasul qumus ẹni ó wà nínú ihram kò gbọdọ̀ wọ aṣọ tí ó dàbí bùbá ní yàlàbíà ní ṣẹ́ẹ̀tì ní jùbà ní ẹni aṣọ tó rúra yìí Ànábì ní kò gbọdọ̀ wọ̀ walal amaim jam'u العمائم جمع مفرد والعمائم هنا العمامة الماذا العمامة مفرد والجمع العمائم أنا بلن تباتوا the state of إحرام ولا يلبس العمائم ولا العمائم وبرا ولا نشوري وبرا ولا نشوري ودي كملوا أيوة ولا السراويلات ولا سراويلات وسراويلات هنا فائدة لغوية هنا فائدة أنفانية دي الأربعة كان وافوا طلاب العلم
tí Lárúbáwá bá ní sarawilat sarawilat yẹn náà ń pè ní jam'ul jam'i ìgbọ́ ṣọ́wọ́n pé inú kí ó tọ́ ké tọ́ sí ké ma ó ní pọ́ ọmọ pé kí ní kan bẹ̀ tán pè ní mufrad àti kí ni ó muthanna àti kí ni ó àti jam'u ṣọ́wọ́n pé jam'u yẹn ni plural bá sí mọ́ ń tú fún ọnù kíláàsì ni pé in tó pọ̀ gan-an àìbẹ̀ẹ̀kọ́ bó ti yínà láti tú fún ọ àwọn èmì ti máa wí fún yín gbogbo ìgbà ìmọ̀ odò ìmọ̀ fẹ́ níbi ọba ti ń rí mọ́ ni wọ́n mọ̀ sọ fún ọmọ bí lẹ́vù rẹ bá ti mọ́ lójú rí ọmọ tó ń bẹ̀ mọ́ ṣe bá ti ní jam'u àtún á ní ìta mọ̀ pé ní jam'ul jam'i jam'u fún ara rẹ̀ òun náà tún wá ní jam'u fún rẹ̀ òun náà tún ní kí ni ó òun náà ní jam'u li jam'i òun lọ bá pàdé lónìí òun náà ń pè ní sarawilat torí pé bó ti wáyé tán bá ní kí wá ní tó bá jẹ́ pé jam'ul jam'i kí wá ní jam'u pìlẹ̀ tó náà tún jama'a sarawil saramada sarawil wa sarawil jam'u kí ni mufrad sí sarawil aywa idan sirwal mufrad sarawil jam'u sarawilat jam'ul jam'i jam'ul ومثل ذلك بيت ما جمع البيت بيوت والبيوت جمع فجمع الجمع بيوتات بماذا بيوتات كذلك رجل ما جمع رجل رجال ورجال ولا جمع الجمع رجالات رجال ماذا رجالات ọgá àbí jábólì muhammad sáwọn abó ní rìjàláàtì láà àwọn akọrin náà ọgbọ̀ rìjàláàtù al-ilm wáhádà albayanu wádà rìjàmáàdá rìjàláàtì wal-hafizu as-Suyuti an ní tíra kan fi al-lugha kitabun dakhim huwa kitabun azimun nafi' lil-ghaya ansahu bihi li kulli talib al-ilm kitab nafi' tíra ńlá ní gbogbo ọmọ kí ó dákan ní wọ́n pè tíra náà ní al-muzhir في اللغة العربية أو المزهر في اللغة الماذا؟ المزهر قال رواية ترى المزهر ترى أنا كنفوا عن دقائق لغوية دقائق لغوية إبامي ولي تي مجلد مجيش واشلري ميتي وتاني مجلد أيوكا المزهر ميم زي هاو بمبا را المزهر في الماذا؟ المزهر في اللغة أو أقوى وانكتوجا ودقائق وأسرار العربية نينو تراي الحافظ السيوطي عليه رحمة الله أو ديسكوس مسألة جمع الجمع نينو اللغة أو ديسكوس جمع أولي جمع الجمع أتواني أولي تجمعتي لو جمع الجمع من دمتا ومن الغرائب inú tó wá ṣe ń dìgbà al-Hafiz as-Suyuti alayhi rahmatullah àwọn alọ́bú jámùrù lè jámùrù ìwá lọ́nà mẹ́fà àwọn ni jámùrù jámùrì 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 wàdẹ́ ma fahimti yẹn gbé jámùrù kọ́kọ́ wà jámùrù yẹn náà oná tó wá ní onímẹ́lò jámùrù tó ń jẹ́lẹ́kejì oná tó wá ní jámùrù onímẹ́lò ẹlẹ́gbẹ̀ta náà tún ní jam'u ó di mélòó ẹlẹ́gbẹ̀ta náà tún ní jam'u ó di mélòó ẹlẹ́gbẹ̀ta náà tún ní jam'u ó di mélòó ìta wa gbọ́ tó pọ̀ jù náà jam'u jam'i 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 ẹmẹ́lò ẹmẹ́fà هذا من دقائق اللغة العربية على كل حال ibi tó kàn wá ń bí ní pé ìyíta nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lọ fi hadha al-hadith فهو jam'u li jam'u ìtumọ̀ náà tí ó ṣùgbọ́n náà ní pé àwọn ṣòkòtò. Anábi wọ́n ni wala sarawilat ẹni tó bá wà nínú ihram kò tún gbọ́dọ̀ wọ ṣòkòtò tó gbọ́dọ̀ wọ ṣòkòtò. wala al-baranis baranis jam'u mufraduhu burnus burmada burnus pẹ́kẹ́ burnus kí náà pẹ́ ní burnus burnus ni fìlà tán mọ́rán má sọ
so ma so magribi magribi ọmọ kó mọ́ ní fìlà lẹ́yìn èyàn lè dé èyàn sì lè jùlẹ̀ fìlà aṣọ tó gbárí bá wọn náà ń pè ní burnos so aṣọ yẹn magribi Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá wà ní state of ihram wala al-baranis ó gbọ́dọ̀ wọrú àwọn aṣọ bẹ́ẹ̀ wala al-khifaf wala al-madha wala al-khifaf al-khifaf jam'u ومفرده الخوف الماذا الخوف انا بلا دوا ní state of ihram o no tún gbọ́dọ̀ wọ khuf ni aṣọ tá mọ́ bàtà tin tá mọ́ wọ̀ ṣẹ̀ṣẹ̀ kìí sí socks tí ó wà jẹ́ bí aṣọ tí ó dàbí socks la kìí sí bàtà ó máa ń dàbí kíní kan bí awọ báyìí wọ́n máa ń wọ̀ pọ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam kódà Ànábì náà máa ń wọ̀ sallallahu alaihi wasallam owó wà kọjá kókósẹ̀ ìgbà mí yóò dé àárín ojúgun yóò dé bí àárín ojúgun yẹn náà pè ní khuf Ànábì ní ẹni tó bá ti wà ní state of ihram òun náà gbọdọ̀ tún wọ khuf illa ahad àbí tá a bá rí ẹni tó ṣe pé la yajiduna alayhi kò rí bàtà méjèèjì tí ó wọ̀ tí ò bá ti ní bàtà Ànábì ní irú ẹni yẹn lè wá wọ khuf àmọ́ tí ó bá wọ khuf yẹn náà o falyaqta'huma Ànábì ní kó wá gé khuf yẹn so pẹ̀lú ní khuf yẹn lè kó mọ́ sábà gòdè ibi ojúgun tọ́yì Ànábì wá ní kó wá gé khuf yẹn kó gé títí débi pé ó máa bìlò áńkù rẹ̀ gẹ́gẹ́ kó gé ní tó máa kéré sí bí kókósẹ̀ rẹ̀ méjèèjì albayanu wáadẹ́ أيوة ولا يلبس من الثياب شيئا قد gbọ́dọ̀ wọ nǹkan kan nínú aṣọ in tó ṣe pé massahu za'faran aw wars tí èso flower za'faran àbí wars tó kan èso kan ní za'faran àti wars flower ni ó ní color tó dáa ó tún wá ní òórùn tó ṣe kíni jama tó dáa Ànábì ní tí yóò bá tó wá wọ irú nǹkan bá yóò gbọdọ̀ kan aṣọ bẹ́ẹ̀ Al-Bukhari Al-Imaam Al-Bukhari alayhi rahmatullah àwọn tó wá lẹ́gbà ọ̀rọ̀ míì tó lé nú ẹgbà wá tí wọ́n pé wala tantaqibil mar'a ó ní obìnrin ò sì gbọdọ̀ lò niqab yẹn kó obìnrin tó wà ní state of ihram kí ni niqab ní tán pè ní niqab òun ni tóbìnrin máa ń dàbójú láwọn ayé gbà wọn yàtọ̀ sí ti sí náà sí láwọn ọ̀rọ̀ yẹn lára yóò ní ibi tí wọ́n yọ ọ́lẹ̀ fún ojú báyìí tí ó ti máa rí náà niqab nìyẹn yóò tún níbi tí wọ́n yọ ọ́lẹ̀ ń bí ẹnu báyìí pé ó lè fẹ́ jẹun àbí nǹkan kan wọ́n wá ṣe fatha kan náà mẹ́ wọ́n tún rọra yọbi kan lẹ̀ bí ibi mú báyìí bí a kó lè máa fi mí láwọn àkókò yẹn àwọn tí wọ́n máa ń lò máa ń nípọn ló fi bí gbogbo wọ́n gé bí mú ó kàn rà là ó ní tí ẹ̀ kan báyìí kò lè máa rí bẹ̀ fi mí yóò ní tí ẹ̀ kan báyìí níbi ẹnu ó fẹ́ fi nǹkan sẹ́nu ní ó fẹ́ mú mi ní ó fẹ́ ṣe yóò lè máa ríbi lò níta gbangba albayanu wa dẹ́ ṣùgbọ́n lónìí in tí wọ́n ń lò fi wọlé kọ́ kò nípa tó bẹ́ẹ̀ máa wà ní pẹ́nu táwọn ìyàwó tí wá mọ́ yọ nílẹ̀ nísìn ó ní kí ní jama ó ní bí ojú báyìí albayanu ààrẹ ó jẹ́ pé mo tún ti rí stáìlì ní kọ́ọ̀pù kan táwọn ọmọ kan polówó rẹ̀ báyìí tó yí pé wọ́n ti ṣe ibi ẹnu tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn sisters tí wọ́n bá fẹ́ mú nǹkan ta àbọ̀ fẹ́ jẹun wà ní a máa ara sí ní kọ́ọ̀pù wọn báyìí wọ́n fi kì í sí bí oúnjẹ sí ẹnu ọkùnrin tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn láwọn táìmù yẹn gbogbo bí ẹnu ìsàlẹ̀ kẹ́ báyìí tí wọ́n sí yẹn ní máa ń ṣe kalẹ̀ èmi ti máa ń wo kí ní pé ilé náà òtún kún tó náà máa fi ṣe báyìí ìmí náà tó bá fẹ́ mú mi ó yẹ táwọn àgbà tá a bá mọ́ ń kọ́ wọn kí ó tọ́ mọ́ wà ní kíláàsì yẹn láwọn irú àwọn kí ní wọ́n sábà ṣẹlẹ̀ nígbà mi jẹ́kọ̀ pé ilé ìwé kò yẹ kó lọ yìí ìmí ìtàn fẹ́ mú mi wọ́n rọra sílẹ̀ kọ́ báyìí wọ́n rọra fi bottled water wọ́n gbé sẹ́nu ní ìtàn ṣe wọ́n fẹ́ mú mi ní o wọ́n rí àbí àmákìyèsí kan wọ́n á rí kan tó design kan ní ti ẹ̀mọ̀ bí sísá kan náà ló sẹ́lẹ̀ sí bí ó mú kan ní ọ̀gbà wà rẹ̀ tó yí pé wọ́n ti wá ṣe irú fatha ta ní à ń júwe lọ́wọ́ mi nìkan bè
wọ́n wá ṣe lọ́nà tó yẹ pé kò tiẹ̀ ní dàbí irú àwọn táwọn sọ pé wà láyé jọ yìí kìí ṣe bí ọ̀gángan inú báyìí làwọn òṣìṣì ó ṣà ní bí wọ́n ṣe design tó yẹ pé kò ní nídìí kó dúdú ní ṣílẹ̀ kọ́ọ̀bù rẹ̀ kò nídìí táwọn ẹmọ yẹn báyìí á mú mi yẹn pẹ̀lú rọrùn bí á ọra sí tòkè ní ọra gbé èyí sáré á ṣàmú bí pé ibi kankan ò lẹ́ni sílẹ̀ bí ara rẹ̀ wọ́n ní masha Allah hada fiqh hada fiqh wa hada ilm wa hada ilm so ala kulli hal ìtàn pé niqab nígbà yẹn so niqab yẹn obìnrin tó bá wà ní state of ihram kò gbọ́dọ̀ wọ niqab pàtàkì ní kò gbọ́dọ̀ wọ niqab kó ajẹ́ bóbìnrin títí mọ́ wọ niqab tẹ́lẹ̀ ṣe dáwà ń wí ni pé tó bá ti wà nínú ihram kó sí jùlẹ̀ gbogbo àwọn tàbí àkàtí jọ lọ ṣe hajj àgbọ́dọ̀ lọ umrah gbogbo wọn ni wọ́n wà máa rí ojú rẹ̀ láà ní tẹ́sẹ̀ ṣọ̀kọ́ yóò bò ojú rẹ̀ náà bóò ni yóò ti wá bò yóò wá bò bí ghairi niqab pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí niqab tí àlàyé wà níbẹ̀ ní sí insha Allah ta'ala so àlàyé àwọn ahadithi yìí pẹ̀lú àwọn lugha tí wọ́n lò ń bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ tá Nábì níbi hadithi àbí kí ni ìtumọ̀ hadithi generally ọkùnrin kan ló wá béèrè ìbéèrè lọ́wọ́ Nábì sallallahu alaihi wasallam Ànábì sì fún lésì pẹ̀lú àwọn òun béèrè pé kí ló yẹ kí ẹni ihram kó máa wọ̀ ayé ẹ̀kọ́ but nínú ìmọ̀ tó yanjú lọ́dọ̀ Ànábì táwọn onímọ̀ dẹ̀ gbọ́dọ̀ máa kọ́ lọ́dọ̀ Ànábì ni pé bá a bá kàn rọra sọ in tó yẹ kó wọ̀ nìkan fún táà sọ in tó yẹ kó jẹ́ èèwọ̀ yóò wọ́n tó yẹ kó wọ̀ yẹn gbà mí yóò padà máa kó sínú èèwọ̀ albayanu wà dẹ́ yóò wọ́n tó yẹ kó wọ̀ àbí yóò padà máa kó sínú wọ́n náà wọ́n kàn sọ fún ní sí pé ó kàn lọ rí wá ìzàrẹ́ tó wáṣọ méjì kóró kan ìsàlẹ̀ kódà kan bó ara wọ́n ti dáhùn àbí wọ́n ti dáhùn ṣé ìyẹn sọ pé kó mọ̀ wí láwà ní ọ̀dáhùn máa bá tí ẹni kó mọ̀ wà kúfù tí ó gùn lókè ọ̀dáhùn máa bá sọ pé gbogbo ìyẹn kò kọ́ dí kí obìnrin ìyẹn abínkẹ́ tó bẹ́ ṣe ihram kó mọ̀ sí gbogbo àwọn nǹkan tó bá yẹ kí ó ṣe albayanu wà rẹ̀ ló jẹ́ pé nínú fiqh tó yanjú níbi ọ̀rọ̀ yìí oníbà Nabi sallallahu alaihi wasallam ó ṣe ṣàlàyé tí ó tọ́ pé eléyìí kò tọ́ fún gbogbo ẹni tó bá ti wà ní state of ihram Ànábì wa bẹ̀rẹ̀ sí ní ká láàrín bí ṣe wá ká sallallahu alaihi wasallam ó ní àwọn afọ́nù fíkì wá débi hadithi àwọn bẹ̀rẹ̀ sí ní mú fíkì jáde fíkì wà kọ́kọ́ lábẹ́ hadithi yìí ó ní kí gbogbo àfọ́ ní fatuwa àbí gbogbo àfọ́ ní mímọ̀ táwọn èèyàn bá ti wá béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ in tó bá mọ̀ pé yóò ṣàǹfààní fún ní béèrè gẹ́gẹ́ oníkó tẹ́ta gẹ́tì kìí ṣe kí ló béèrè albayanu àdẹ́ ìgbà mí àwọn èèyàn a máa béèrè àmọ́ tó béèrè yẹn ó lè ní tó ní ìdìkọ́ ní béèrè albayanu àdẹ́ ní tó béèrè kọ́ ní kí ní tẹ́ kó béèrè kọ́ ní ó béèrè ní tó ní ìdì tó bùkátà sí ó ju tó béèrè yẹn lọ ní tó wá bùkátà sí yẹn láwọn aṣágára yìí nínú ilmul balagha nínú ìmọ̀ balagha wọ́n pè kíní kan ní al-uslubul hakim bá ń pè kí ó dára bá ìpínlẹ̀ kan sí aywa al-uslubul hakim wọ́n náà rí pé al-hakim ó jáde mẹ́ ẹni pé uslubu tó lọ pẹ̀lú ọgbọ́n púpọ̀ uslubu tó yanjú kí ni uslubu yẹn lọ́dọ̀ àwọn oníbàláwà al-maqsud bil-uslub al-hakim 'inda ulama al-balagha ó ní kẹ́nìkan ó béèrè nǹkan a wá dá lóhùn pẹ̀lú tó ṣe pé nǹkan ló béèrè àmọ́ nǹkan nìní tí ó ṣe ní àǹfààní tó nídìí gẹ́gẹ́ ó láàrín adáru ìran pínlẹ̀ al-uslub al-hakim ọlọ́wọ́ bá sí lọ́nà al-Qur'an Allah subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an ó ní wa yas'alunaka 'anil ahilla yas'alunaka 'anil ahilla wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìlétíṣù ẹni pé báwo ló ṣe di pé oṣù ń lé ó máa bẹ̀rẹ̀ ní kékeré ó máa tóbi ó máa ṣígbá àlàyé kí ló fa tó fi ń ṣe bẹ́ẹ̀ làwọn nídì bóò ló ṣe ń ṣe làwọn nídì làwọn rò báwọn nídì but ìyí nǹkan ọlọ́wọ́n bá fi dá wọn lóhùn
ẹ̀yìn agbí bí ti ń kéré bí ti ń tóbi lẹ́ agbára àtàṣẹ tèmi Ọlọ́run bá ní èyí òkọ́ ló kàn yìí in tó kàn yìí ni pé bí ṣe ń kéré tí tóbi yẹn kí ló júwe fẹ́yìn olóògbé wá fìyẹ dáwọn lóhùn pé bal hiya mawaqitu linnasi wal hajj so in tó kàn wọ́n bí oṣù kéré in tóbi ló fi ṣàlàyé fún wọn bí oṣù bẹ̀rẹ̀ ó kéré ó wá ń tóbi díẹ̀díẹ̀ ó wá ń tóbi díẹ̀díẹ̀ ó wá ń tóbi díẹ̀díẹ̀ so báwo ló ṣe ń tóbi díẹ̀díẹ̀ kò sí tó kàn yín pẹ̀lú báwo ló ṣe ń tóbi díẹ̀díẹ̀ in tó kàn yín ni pé tí tóbi díẹ̀díẹ̀ tí ń tóbi díẹ̀díẹ̀ yẹn mawaqitu linnas in ka táìmù fáwọn èèyàn ni o in ka táìmù ni o táìmù ní lọ yẹn o wal hajji isin ju àsìkò tí hajji ó dé ni o albayan wa da yẹn náà ní al-uslub al-hakim wẹ́ni tó wá béèrè béèrè yìí náà ma yalbasu al-muhrimu min ath-thiyab ìbéèrè gẹ́gẹ́ nù ẹni tí ó bá ṣe ihram aṣọ wo ni kó wọ̀ obi tá Ànábì gbé lọ bọ́lá Ànábì gbé lọ ibi tí ó ṣe láǹfààní jù ta bá ti sọ gbogbo tí kò yẹ kó ṣe fún ẹ ó padà wọ́n kí ló wá kúnlẹ̀ ó gẹ̀ẹ́tì ọ̀lẹ́wọ́ bùbá ọ̀lẹ́wọ́ ṣòkòtò ọ̀lẹ́wọ́ láwàní ọ̀lẹ́dẹ́fìlà ọ̀lẹ́wọ́ bàtà ọ̀lẹ́wọ́ kúfù tó bá kọjá kókósẹ̀ ọ̀lẹ́wọ́ ṣòkòtò ọ̀lẹ́wọ́ búrúlùsù ọ̀lẹ́wọ́ ọwọ́gbà tó wá ká gbogbo ẹ̀ tán tẹ́wọ́ tó kù ní pé wọ́n dárúkọ pé ìlé ó ìzáàrù wọ́n sì ti mọ ìzáàrù mọ́ ara ìmúra wọn ó ti mú ìzáàrù ní albayanu wádih albayanu wádih tayyib anábi sallallahu alaihi wasallam anábi wá fún lé sí pẹ̀lú tó ṣe pòun ló ní bùkátà sí jùlọ yíò jẹ́ pọ́ìntì alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn onífíkí omú bí ọ̀rọ̀ yìí ní pé àwọn nǹkan tá náàbí ọ̀rá mention yẹn ó mention al-qamis ayébẹ̀ ẹ̀kọ́ àwọn bùbá kí ló tún mention al-ama'im wọ́n ní ìgbà náàbí mention al-qamis yẹn wọ́n ní kílẹ̀ lọ́rọ̀ yẹn jẹ́ fún wa bí a jẹ́ kí gbogbo tó bá dàbí pé wọ́n rán tí ó mọ́ jọ al-qamis wọ́n bá àrán lágbádá wọ́n bá àrán ní shirt wọ́n bá àrán ní v-neck wọ́n bá àrán ní round neck wọ́n bá àrán ní gbogbo tó bá lè jẹ́ fọ́ọ̀mù pé wọ́n rán ní wọ́n ní ẹ̀tì dẹ̀ qaida pé a gbọ́dọ̀ máa wọ gbogbo ẹ̀ wọ́n ní bá nábìlá gbọ́dọ̀ máa wé láwà níyẹn ajákí gbogbo tó bá jẹ́ pọ́kùnrin ó mọ̀ wọ́ sórí lọ́kùnrin láwọn yíò a gbọ́dọ̀ mọ́ wọ́ gbogbo ẹ̀ albayanu wa dẹ́ ló jẹ́ pé ẹni tó bá ti wà ní state of ihram la yalbasul qalansuwa wala al-imama wala al-burnus wala shay fi ra'sihi mulasiqan bir ra's kò gbọ́dọ̀ wọ nǹkan kan sórí ẹ̀ tí nǹkan yóò attach mọ́ orí èyí tí ó bá wà attach ẹ̀ mórí ó lè gbé sórí lápòjúwé ọ̀run mú àwọn ṣiṣẹ́ hajji lọ́wọ́ àbí umrah a lè mú umbrella láti ta sí orí ìbò yìí náà lágbọ́n umbrella sí ayébẹ̀ ẹ̀kọ́ jẹ́ wọn àtà mórí ni yóò wà ní pé umbrella yẹn ṣó wà attach mórí wa láwọn bá mọ́ ṣe tẹ̀m̀bí fáwọn alálàájí àti àwọn umrah ìran umbrella kan bẹ táwọn èèyàn mọ́ dé ní hajji àbí umrah kékeré báyìí umbrella yẹn èèyàn máa ń wọ̀ sórí bí fìlà ní ẹgbẹ́ tí bá ti wọ̀ báyìí wọ́n ti ṣe bí kíní kan bí rọ́bà kan sí ara rẹ̀ báyìí wà wọ́ mú défìlà ìwáyé défìlà òun máa kan di bí umbrella sí orí rẹ̀ báyìí tó yẹ pé at least oorun bá mọ́ mú kò ní wà direct sí orí rẹ̀ àwọn onímọ̀ ní lóòótọ́ kìí ṣe fìlà àmúdá kẹ́yìn òun ni ó mọ̀ wọ̀rú umbrella báyìí wọ́n ní kí ló dé wọ́n ní torí pé ó ti wà attached mọ́ orí albayanu wádẹ́ albayanu wádẹ́ wọ́n ti fi ṣe qaida so gbogbo tó bá ti ń jọ aṣọ wíwọ̀ ẹni tó bá ti wà nípò umrah hajj àbí umrah kò gbọ́dọ̀ wọ gbogbo ẹ̀ gbogbo aṣọ tó bá yẹ pé wọ́n rán tí ó kan ara wa náà kò gbọ́dọ̀ wọ bákan náà nínú àǹfààní mi fíkì mi ti ń bẹ lábẹ́ hadithi ó ní pé gbogbo tó bá jọ mọ́ ṣòkòtò ó ní ihram ó gbọ́dọ̀ ṣe kí ní jama ó gbọ́dọ̀ wọ̀ a sì gbọ́dọ̀ rí ṣòkòtò ní ara rẹ̀ albayanu wà dẹ́ a sì mọ́ wà bí hadithi míì tí ó padà tó fún wa ní fíkì kan lábẹ́ hadithi tó tẹ̀lé hadithi ta kéyì a padà rí adjustment tó wá lórí ṣòkòtò pé tí ó bá wá rí ìzáàrù tí ó rí ìzáàrù tí ó rò mọ́dí ó lè wá wọ ṣòkòtò ó lábí pàkíyèsí lánàá tàbí ìrìn ọ̀sẹ̀ tó kọjá ńlá mọ́ọ̀tẹ̀
ìpẹni tó fẹ́ lọ hajj àbí umrah miqat ló ti gbọ́dọ̀ gbé ihram ó sì gbọ́dọ̀ ti gbáṣọ ihram náà ẹgbẹ́ ẹ̀kọ́ jama tọ́yì ó wá gbàgbé nígbà tí ń lọ ó ti wá lọ chẹ́ẹ̀kì aṣọ ihram ó ti chẹ́ẹ̀kì in kò láṣọ ihram mímọ́ kò sí rí mìíràn àbótí ẹ̀rí míì ní àwọn airport àmú wọ́n tó tó bá bẹ́ẹ̀ rajà nú airport ìmọ̀ wọn burúkú drinki Pepsi tàmọ́ra ní 450 àbí lọ́nà tàbí sí ọba bẹ́ẹ̀ ra ní airport ó lè ra ìgò Pepsi ẹyọ kan ní 5,000 naira ọ̀rà ní 10,000 naira tó bá convert dọ́là bó tó fi látọ̀ lọ́mọ̀ pé hé èmi mo mú Pepsi 4,000 naira bí ti máa ṣẹlẹ̀ sí yàn ọba jẹ́ lọ láwọn stopover tí wọ́n lọ́ngì tó bá bẹ́ kọjá yìí rẹ̀ nìkan lọ fẹ́ jẹ oúnjẹ gidi ó fẹ́ jẹ ráìsì àti chicken ọmọ bí ara rẹ̀ kò sí ọdún 70,000 dánwò gbà mí albayanu adẹ́ tayi àwọn aṣọ́njọ́ náà ẹni tó bá ti lọ rí chẹ́kì aṣọ ihram ó ti chẹ́kì in ìgbà tó wá dé mi court wọ́n ti wá sọ pé mi court ládé yóò sì gbọ́dọ̀ sí tẹ́lẹ̀bíyà a ní pé tí ó ṣe rí ó bọ́ bùbá tòkè ó dá yóò mọ́ra ó bọ́ singlet ó sì wọ́ ṣòkòtò sísàlẹ̀ tó rá ti rí hadith tó sọ pé ẹni tí ó bá wá ní izar ó wọ akíní sí lẹ́yìn ilé insha Allah ta'ala yíò náà tó jẹ́ ọ̀kan bákan náà nígbà Muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ wọ khuf albayan wà jẹ́ ó là gbọ́dọ̀ wọ khuf ó ní àyàfẹ́ ní tí ó bá ní bàtà tí ó bá ti wá ní bàtà yẹn kó wọ khuf ṣẹ́sẹ̀ rẹ̀ méjèèjì ṣùgbọ́n tí ó bá wọ khuf yẹn ṣẹ́ méjèèjì ó gbọ́dọ̀ gé khuf yẹn ní tó wà ní ìwáyà ilẹ̀ wọ́n ní ó gbọ́dọ̀ gé khuf yẹn sí tí ó bì ló ankù tí ó bì ló kí ni yẹn kókósẹ̀ albayanu ààrẹ kó gé khuf yẹn lé rẹ̀ ṣe pé tó bá ti wá gé khuf yẹn bì ló ankù ṣe khuf sí ni mọ́ àǹfààní àní pé ló kọ khuf mọ́ òun náà ti padà dín náà ó ti di bàtà nù torí bàtà ní mọ́ ń bì ló ankù albayanu ààrẹ ṣe yé báyìí jẹ́ máa bí òye ṣùgbọ́n هذه المسألة محل أخذ ورد بين أهل العلم الفقهاء محل أخذ ورد طبعا الأخذ والرد هذا هو الفاء يعني أراتهم فمرا ولن بمحل خلاف فقهي محل خلاف فقهي إنه أولي فقهي وأقول لي لنبه أمين نورا واني ibi àdífẹ́ lè tààrí ànábì tí ní kó gé ṣe ẹni tí ó bá rí bàtà tí ó bá wọ́kọ́ fún ó gbọ́dọ̀ gbé bìló àǹkù rẹ̀. àdífẹ́ míì wá wà ó lákàlẹ́yìn lè àdífẹ́ yóò sọ̀rọ̀ pé kó gé bìló àǹkù òun kà lẹ́ni tí ó bá ti ní bàtà kó lọ rí wọ khuf bó ṣe ní ẹni tí ó bá ti ní izar kó mọ́ lọ rí wọ ṣòkòtò. yìí wá gbé khilaf láàrin àwọn alùlẹ́ẹ̀lì nígbà bá padà débẹ̀ ló bá fi inṣàlá ó sì sí kápadà yà síbẹ̀ inṣàlá wọ́n mọ́ sáà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ní ṣàlékún dáadáa fún wa bákan náà nínú ìtàtùmọ́ ni pé ọ̀rọ̀ tá Nábì sallallahu alaihi wasallam sọ pé wala yalbasu mina thiyabi shay'an massahu za'faran aw wars gbogbo tí ó bá ti mọ́ dàbí perfume ó já bónú alálàájì wọn gbọ́dọ̀ lò gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tàà ń ká mọ́ sí rílẹ̀ mọ́wọ́ sọ́ọ̀sì mọ́wọ́ kankan yìí kò káwọn obìnrin ọ̀hún ọ̀ká kí ni kò káwọn obìnrin ọ̀hún ẹnu mọ́ tó bèèrè tó gbé ihram wọ̀ tó wọ́n ní wọ́n tí ẹ̀ òun náà ni an-niqab àti hand gloves ṣùgbọ́n àwọn perfume yìí náà òun náà gbọ́dọ̀ obìnrin náà gbọ́dọ̀ lò albayanu wà dẹ́ sọ̀rọ̀ náà yé àbí kò yé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ó fa káwọn afá wa gbé kìnnì kan yẹ̀wò torí pé ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha wọ́n nínú táwọn mọ́ sí fánàbí sallallahu alaihi wasallam ní kánábí tó gbáṣọ ihram wọ̀ Ànábì mọ́ nílò perfume àwọn fi perfume sára Ànábì but kó tó wọnú ihram bẹ́ẹ̀ náà ni tó bá ti ṣe at-tahallul awwal níjọ́ hajj bá ṣe àtàhálùl al-awwal níjọ́ hajj kó tó di pé yóò lọ ṣe tawaful ifada yóò tún wá jẹ́ páwọn tó fi perfume sáà Nabi sallallahu alaihi wasallam
tí wọ́n tá Nábì bá ń lọ báyìí wọ́n máa rí yẹ̀rin perfume tá Nábì lò wọ́n máa rí lára rẹ̀ àfáwà ní òkè tàbá lẹ́ni tó bá fẹ́ gbé ìhrọ́mù wọlé ló perfume ṣé perfume tí ó pẹ́ lára rẹ̀ ṣé perfume tí ó pẹ́ lára rẹ̀ àbí tí kò ní ṣe kí ní jama tí ò ní pẹ́ àwọn alfáà wa mú ọ̀rọ̀ kan wá mú hadithi kan wá hadithi Ya'la ibn Abi Umayya Ya'la ibn Abi Umayya ó ní ọkùnrin kan ó wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní Ji'rana l'Ànábì wà jọ́nà ìwọ̀n béèrè kí ni ìyẹn lè ṣe ní ẹ̀má ti bẹ̀rẹ̀ ihram òun sì ti wọ jùgbà tí ẹ̀ then wa tadammakha bi khaluq ó tún ti wá fi perfume ó ti fi ṣe gbogbo aṣọ rẹ̀ ni wá yìí bá sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá ní sọ́rí jùgbà tó wọ̀ iná ọkọ̀ bọ̀kú lára rẹ̀ bákan náà waghsil anka al-khaluq perfume tí ń bẹ lára rẹ̀ tí ń ṣe yìí ní ìrí ilé fọ́dánù wasna' fi hajjika wá ṣe níbi hajji rẹ̀ ma tasna'u fi umratik irun tó ma ń ṣe níbi umrah ibi láwọn afá àti wà mọ̀ pé a jẹ́ pé perfume tá bá lò kò lè pẹ́ ní kí ni jama kò lè pẹ́ lára wọ́n ni torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní kọkùnrin yóò lọ rí fọ́ dára rẹ̀ dánù ṣùgbọ́n ọ̀rọ̀ náà ẹnu kò lè lórí èyí tẹ́nu òṣìṣẹ́ kò ó ní pé àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam àwọn náà mọ́rọ̀ míì wá wọ́n láwọn máa ń jáde pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam lọ Mákkà àwọn ti wá fi ojú àwọn báyìí àwọn ti kún láwọn pẹ̀fíìmù kan ó lè má lo oorun àmọ́ àwọn ti kún wọn bẹ́ẹ̀ ẹni tí kan nú àwọn gan bá ń láàgùn nǹkan táwọn kùn sójú yìí yóò máa ṣàn látàbẹ̀ nìkọ́bù náà ni yóò máa ṣàn wá sí gbogbo bí ojú àwọn báyìí tí ó gbogbo ẹ̀ náà wọn lá Ànábì sì máa ń rí àwọn Ànábì sì kọ fáwọn àwọn bá níbi ajẹ́ pé kìíní ilẹ̀ pẹ́ lára albayanu wa dẹ́ yá aláàjì tó wá ní pé àwọn ọmọ rí wà bí sọlìmísíkì fi mafariqi nabi sallallahu alaihi wasallam sí bẹnu sọ́yí haì wà lákúlè ha lọ́nà mọ́sá fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ tó bá ṣe pá ti lò ó bí fọ́ ká tó wọnú ihram bẹnu ti kò lè lórí rẹ̀ àwọn tàbá ti lé ti wọnú ihram àti yóò pẹ́ lára ní kò ní pẹ́ lára ní àgbọ́dọ̀ lo pẹ̀fíìmù má ọlọ́mọsá fún wa ní àgbóyé ọ̀rọ̀ náà ó sì jẹ́ kí àti lédè sunnah Ànábì Muhammad sallallahu alayhi wasallam tó ó wá ní àwọn obìnrin nínú hadithi náà fíkí obìnrin kí wala tantaqibu al-mar'a al-muhrima wala tantaqibu al-mar'atu al-muhrima obìnrin tó ti wà ní state of ihram wọ́n ní kò gbọ́dọ̀ nínú niqab a ti sọ̀rọ̀ niqab lẹ́ẹ̀kan ayébẹ̀kọ́ niqab ní tí man ní fatahatun lil-'aynayn wa lil-fam wa lil-anf ọwọ́ ni minkharayn òní yóò ní àwọn tí ẹ̀ kan ìkan ó ṣe dédé bí ojú àdìmọ̀ fojú orí dínà ìkan ó ṣe dédé bí ẹnu fẹ́ mú nǹkan fẹ́ sí gbá ìkan ó ṣe dédé bí minkharayn àwọn bí tí yóò máa fi mí nígbà tó bá ti wà ní state of ihram kò gbọ́dọ̀ wọ̀ tí kò obìnrin wá sí jùlẹ̀ là kò gbọ́dọ̀ sí jùlẹ̀ èsì ó ní ẹgbà wa hadith yalla wa Aisha radiyallahu ta'ala anha wa ani sahabati ajma'in ani kanati rukbanu yamuruna bina anta wa ban lọ hajji wa nahnu ma'a rasulillahi sallallahu alaihi wasallam muhrimat táwọn bá wẹ̀ nínú ihram àwọn pẹ̀lú Ànábì pé àwọn ọkùnrin wọ́n máa ń gùn kan kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn fa idha hadhaw bina yalla wa Aisha ó ní táwọn ọkùnrin yẹn bá ti dé ọ̀gángan bí táwọn wà sadalat ihdana jilbabaha àwọn kọ̀ọ̀kan náà àwọn máa ń gbé jilbaba wọn wọ́n wà yí wálẹ̀ min rasiha láti bí òkè orí wọn báyìí ala wajhiha ó sì fi bo ojú wọn nígbà táwọn ọkùnrin bá ti fẹ́ kọjá fa idha jawazuna táwọn ọkùnrin yìí bá ti wá kọjá wa tán kashafna àásẹ̀sẹ̀ wá sí jilbaba tá a fi bojú àwàsìkò ibi ọ̀làwà bá ti mọ̀ pé á jẹ́ pé obìnrin tó bá lò niqab tó sì wà ní state of tó ń bojú tẹ́lẹ̀ tó sì wà ní state of ihram niqab tó yọ ojú lẹ̀ ní kó bọ́ lò àmọ́ lè ní aṣọ ìrépé kan tí ó mọ̀ dàbójú táwọn ọkùnrin bá ti fẹ́ kọjá bí tó wà àsìkò tá a sì wà yìí èrò tí ń pọ̀ ní àjì kọjá akọ́ ẹ̀sẹ̀ máa sọ́pọ̀kùnrin ń bọ̀ ọkùnrin ti wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀lẹ́bì iwájú rẹ̀ ọkùnrin ẹ̀yìn rẹ̀ ọkùnrin ọ̀tún rẹ̀ ọkùnrin òsì rẹ̀ obìnrin ọkùnrin àwọn lárúbá àti ẹnikẹ́ máa wò tó bá ń pààyàn lẹ́nu táwọn àti àwọn wọn bá ń ṣe hajj àbí umrah àwọn wà ní mafaf ní tàbí tawaf wọ́n ni wọ́n báyìí ó wà fọ́ gáàdì àwọn wọn báyìí wọ́n fọ́ gáàdì àwọn ìtumọ̀ ní kí mọ́ fara kan ìyàpọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀ padà fara kan wọ́n
pàtàkì jùlọ tí crowd bá ti pọ̀ albayanu adẹ́ tó túnwé ọkùnrin ló ti wà everywhere definitely obìnrin gbọdọ̀ ti prepare rẹ̀ mọ́wùlẹ̀ mọ́ lọ́wọ́ ẹ̀ṣọ́ láti bí tó bá ti ń bọ̀ tó bá ti bẹ̀rẹ̀ ihram wà á ti rán kí ní aṣọ ní kọ́ọ̀bù yẹn bí á 3 layers àbí kí náà mọ́ ń pè yẹn ibì kan wà ń bẹ̀ tó yẹ pé òun ò ní fataha kò níbi kankan tó open lára mẹ́ irú ìyẹn wọ́n lè gé ìrù yẹn kan wọ́n lọ ṣe bí rọ́bà wọ́n máa ètò máa ń fà báyìí kan wọ́n lọ ṣe sí jọ́gbé tó bá ti fẹ́ wà nínú ihram kan wọ́n wọ́ sórí wọn ti parí so wọ́n lè máa rí náà dáadáa torí dúdú yìí ẹ̀ máa ń tí kìíní máa ń light tá bá lè rí tó light tí wọ́n lè máa rí náà kò bá dáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà òyìn sábà rí náà dáadáa lábẹ́rẹ̀ nínú gbogbo àwọn obìnrin tó ti tẹ̀lé mi lọ tí wọ́n lò ní cup gbogbo wọn ni wọ́n padà ní aláìsí nígbà tí máa ń bí wọ́n dábàá dé hòtẹ́ẹ̀lì tán bóò ní ayé lóhun òní náà dáadáa ṣùgbọ́n wọ́n sì máa ń rí náà díẹ̀díẹ̀ albayanu adẹ́ so àwọn tó bá tó wá dán àwọn obìnrin náà ti lórí sí ìsìnkà àwọn míì wọ́n ti ṣe bí ìfìlà kan àwọn kìíní yẹn gbà mí òun kọ́ bàtán ó ní kan tí wọ́n ṣe báyìí ṣe pé obìnrin ó dé so ọmọ ìgbà tí COVID-19 wà ń ta so pé bàtà mọ́ lo nose mask àwọn tó bá tó láwọn tó lówó díẹ̀ tí wọ́n àwọn máa ń lo kìíní kan tó yẹ bí gíláàsì báyìí ni wọ́n fi ń bojú wọn báyìí tó máa kàn wá báyìí àwọn obìnrin ní wọ́n máa wà tó máa ṣe ihram lọ́wọ́ wọ́n máa ń gbọ́rọ̀ kìíní ṣùgbọ́n kòtòrọ̀ tó wà ń bẹ̀rẹ̀ nítorí kìíní yẹn bò ẹkàn fi bó ẹ tó wá bẹ́ rí látọ̀ ọ̀kan ni tó bá wà ní tòsí tó kún níwà tó bá sọ̀rọ̀ báyìí ìmí ò tó wá gbóṣó tó wà báyìí sọ̀rọ̀ gbogbo nítorí òun bò ẹtùmọ̀ sí kìíní jama ẹtùmọ̀ rí ó jẹ́ kí èmi máa ń pàkíyèsí àwọn obìnrin tá a bá àwọn kìíní yóò kò múná dókó tó àmọ́ yìí tó bèèrè ò gbọ́dọ̀ wọ an-niqab alladhi huwa an-niqab wa huwa ma yughatti ma tughatti bihi al-mar'atu al-muslimatu wajhaha wa fiha fathatun lil-'aynayn wa fathatun lil-fam wa fathatun lil-minkharayn al-bayan wadih kò ní obìnrin wà ní aláàgbọ̀rọ̀ niqab wá sí ojúlẹ̀ eléyìí kò ní kan sínú ọlọ́mọṣà fún wa ní àgbọ̀ ọ̀rọ̀ rẹ̀ bákarí wá látẹ́ bá ṣùlùkú fàáṣẹ́ kò sí gbọ́dọ̀ wọ nǹkan sí ọwọ́ rẹ̀ obìnrin mùsùlùmá ìmúra tó bẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ wọ nǹkan sí ṣòtóbìnrin ò bá ti wọ nǹkan tó jẹ́ nìkọ́ọ̀bù sójú tó jẹ́ nìkọ́ọ̀bù ní orí òfin kan mi tí ó sì ti wọ hand gloves sí ọwọ́ rẹ̀ gbogbo múra tó kù ló lè múra kó jà sí má lò perfume nọ́mà aṣọ tó bẹ̀rẹ̀ máa ń wọ̀ lé àwọn lè wọ̀ àwọn ọkùnrin nìkan náà la nídi ìzáàrù méjì èyí tá rú mọ́wọ́ sàlẹ̀ àti èyí tá dàbúrá ní ọwọ́ òkè ọlọ́mọṣà fún wa ní àgbọ́ ọ̀rọ̀ rẹ̀ kó ṣàlékún rárá fún wa ẹjá lọ sí bí hadithi ẹlẹ́kejì ó náà mas'ala ká tó lọ àwọn tá níwọ̀n gbọ́dọ̀ wọ̀ yìí ẹni bá wà lórí ìdẹ̀wò kọ́ waqa fi mahmur ó ti bọ́ sínú mahmur ó lẹ́ ti bọ́ sínú àwọn ìntàníkí onímọ̀ ihram ọmọwọ́ kí ni yóò sí àwọn nínú àwọn alfáà ni yóò sọ ìtànà isi ìtànà ni yóò sì fi díà yóò pẹ̀ràn albayanu àdẹ́ àwọn gbogbo ọ̀rọ̀ náà ni ó wà lórí ẹ̀bí idhnillahi ta'ala tápàdà máa ṣe ní àlàyé lágbà lọ́dọ̀ọ̀lọ́ táì من لم يفد عليه فليلبس خفين. هذا الحديث حديث عبد الله بن عباس رضي الله عنهما وعلي بن يقاش حديث عبد الله بن عمر قال عبد الله بن عباس قال ما قال صلى الله عليه وسلم يخطب بعرفات قال النبي شي خطبه ní Àràfá so sì mọ̀ pé Àràfá yẹn náà ni hajj tá dem ṣe gbẹ̀yìn kò ṣe mí mọ́ so tí masala kan bá wà níbi tí alákọ̀ọ́kọ́ yẹn eléyìí wà ní ẹ̀yìn rẹ̀ qala Ànábì wọ́n ṣe khutbah ní Àràfá nínú khutba yẹn Ànábì wá sọ pé Ànábì lẹ́nikẹ́ni tí ó bá rí bàtà méjì tí ó wọ̀ bàtà Ànábì ní pé ẹni tí ó bá ṣe hajj àbí umrah aṣọ ìrọ́mù wọn ni kan wọ izaraini àti bàtà méjì Ànábì tí ó bá wá rí bàtà tí ó wọ̀ falyalbasil khuffayn Ànábì ní kó wọ khufu méjèèjì kó wọ khufu méjì níbi kò sọ pé waliyaqta'huma asfala ka'bayn kò ní kó gé méjèèjì kó bí ló ánkù rẹ̀ ó kàn ní kó lọ rẹ̀ wọ khuffayn albayanu àdẹ́ bí táwọn onífíkì òtúwà yà pa inú rẹ̀ láwọn kan bá dúró pẹ́tọ̀ àdífì ìlàwó dùn tí aliwọ khuffayn pàtàkì jùlọ
yawm al-qiyamah. Pàtàkì jùlọ hadithi tẹ́lẹ̀ Àrafá ló ti ṣẹlẹ̀, so ó ti nullify èyí tí ọkọ̀kọ̀ wa, ó ti nullify kí láwí ìjọ wọn wọ́kùnlápò skini ta hey yalla dóbẹ̀ ìṣẹ́kọ̀ ọba kò àwọn tó sí dára àríwáyá wọ́n fara ti lẹ́kọ̀ wọ́n ti yá mọ̀ wíwọ́n al-bayan wadih. ilé ìyàsíkọ Àrafá ló wá, Àrafá yìí sí Àrafá gbẹ̀yìn tá Nabi sallallahu alaihi wasallam tí ó ṣe, so ó wá lítà ní wọ́n definitely èyí tí Ànábì ti sọ pé ká máa gé khuffaini kó bì ló áńkù yẹn ilé ìtìjẹ́ náà sí khuffu. al-bayan wadih, al-bayan wadih báwọn afá àpàtì wọ́n àwọn afá kejì ní àdídì méjì ò takura wọn, ìkan kan jẹ́ mutlaq, ìkan sì jẹ́ muqayyad. inú mímọ̀ sí ní láti ní hamlul mutlaq ala al muqayyad, huna yuhmalu al mutlaq ala al muqayyad. wọ́n láti ìfẹ́lẹ̀ tó ní falyalbas al khuffayn Ànábì túlẹ̀ ní ẹwọ khuffu méjèèjì pé further information ó lárí ibi ti yẹn kìí ṣe pé lè nullify rẹ̀. further information ni pé khuffayn ìtawà ní ẹwọ yẹn o falyaqta'huma asfala minal ka'bayn, ẹwà gé méjèèjì kó bì ló àǹkù. ó jọ ìmọ̀ àbí ó jọ ìmọ̀? báwọn ní ìwọ̀n tí ma ń fojú mọ́ wọ ọ̀rọ̀ nìyẹn. ó jẹ́ khilafun ní dùnní àwọn alfáà ma ń wo ọjọ́ wo náà ni. àmọ́ wallahu a'lam, èmi náà lẹ́nu bí ìwádìí dé yìí kò sẹ́ni mo lè sọ pé ọ̀rọ̀ rẹ̀ gbá kan dànù. èmi kan jùlẹ̀ pé ẹni bá bá rẹ̀ ní hajj àti umrah tó bá ti mọ̀ pọ̀ ní bàtà tó fi sọpọ̀ ní bàtà lásìkò tá a wà yìí náà tí wọ́n kó yóò síríọ̀sì díẹ̀. ọba lọ ní bàtà tó sì ní khuffu yóò tó síríọ̀sì díẹ̀. ẹni bá takú ti pé yìí tá Nábì sọ ní Àràfá lè yóò dì mú ní gé khuffu tọ́ àdífi ń bẹ ọ̀sẹ̀ láwọn àfáà tán dúró ti. ẹni bá ní ẹja gé khuffu ọ̀hún ni ó sì dúró náà asfala minal ka'bayn, ìwọ náà ọ̀rọ̀ àwọn alfáà tí wọ́n sọ tí wọ́n sọ. al-bayan wadih. Abdullahi bin Abbas gbẹ̀wọ́ rọ̀ ní wa man lam yajid izaran, arábìnrin ni tí ó bá rí ìzáàrù tí ó rò mọ́ sálẹ̀ tí ó rò mọ́ dé falyalbas sarawil lil muhrim, kó lọ wọ ṣòkòtò. láti sọ pé ẹni tí ó bá rántí gbáṣọ ihramu dání àbí kò rántí rà àbí kò tiẹ̀ rà àbó ti lọ chẹ́kì ẹ̀ in papọ̀ mẹ́rù ó wá dé orí òkè lọ́wọ́ sọ mú pé a ti dé miqatu, kó bọ́ aṣọ tó bá wọ̀ sọ́rùn kó bọ́ kúrò lọ́rùn, tó bá ti bọ́ kúrò lọ́rùn kó wá wọ ṣòkòtò ara rẹ̀ kó fi ṣòkòtò lẹ̀ kó náà lẹ̀ wọnú ihram kó bẹ̀rẹ̀ talbiya. al-bayan wadih. nígbà bá wá balẹ̀ ní airport tó ti lọ rí gbá irú rẹ̀ kó wá bí restroom kan lọ kó ẹ̀ṣẹ̀ wá lọ rí gbé aṣọ ihram wala alayhi shay, òṣìdára kankan. al-bayan wadih. wa hadha al-hadith nassun fi al-mas'ala, nassun sarihun fi al-ma'na fi al-mas'ala. wala ma sa'afun ani agbo yoro rẹ̀ شابلوا بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. هل من سؤال؟ طيب تفضل. يلا ايش هذا؟ من هؤلاء؟ ايش هذا؟ مراتي عملك. طيب آمنتين بارك الله فيكم. طيب
ìbéèrè alákọ̀ọ́kọ́ alhamdulillah salatu wassalamu ala rasulillah ẹni tó ti wà nínú ihram ó ti ń báṣẹ́ lọ bí aeroplane náà ló wà nù bí agbàtà ọkọ̀ dé Mẹ́kà oníkóhùn lọ sí hòtẹ́ẹ̀lì kọ́kọ́ lọ rí sùn ibi ó ti wá sùn ló bá lálàá bí ó bá dá nǹkan ó dáná jẹ́nàbà bí ó dáná jẹ́nàbà ó náà sí pé ó tó lè kọ̀ntínú iṣẹ́ yóò wẹ̀ jẹ́nàbà àwọn ní kí ni ìdájọ́ ọrọ̀ ẹni bẹ́ẹ̀ tí yóò wẹ̀ jẹ́nàbà yóò mọ̀ bá ṣe lọ náà ni àbí ájì ti bàjẹ́ náà nù àbí umrah ti bàjẹ́ àbí ṣe yóò san kàfàrà ìbéèrè yìí wọ́n béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ahlul ilm al-mu'asirin wọ́n sì lára wọn lóògùn wọ́n sì ní ká máa kàkà fọkànbalẹ̀ kí ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni pé nígbà ó ṣe kójú oorun ló ti ṣẹlẹ̀ kì í ṣe kó kíyàwó rẹ̀ mọ́lẹ̀ irú yẹn laysa alayhi shay'un illa an yaghtasila ghusla al-janaba pé kò sí kinní kan tí ń bẹ lọ́rùn ẹ̀ kọjá pé kó kàn lọ rí ìwẹ̀ janaba ìsì ìwẹ̀ janaba tán ó tún gbáṣọ ìhìrámù rẹ̀ padà nature ló béèrè lọ́wọ́ rẹ̀ kí ṣùgbọ́n àdámọ́tọ́ lọ́wọ́ bá dámọ́ wa bá ti dá ìlú nìyẹn àti dá nìyẹn so nature ló kàn béèrè lọ́wọ́ ẹ̀ so kó bá ti dé òtẹ́ tó kàn mọ̀ pé òun ò tí ì lè lọ kírun òun ò tí ì lè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ until tó bá tó wẹ ìwẹ̀ janaba albayan wà dẹ́ so kó lọ rí wẹ̀ tó bá sì wẹ̀ tán kó continue iṣẹ́ nínú tara'if nínú àwọn tara'if ní pé lásìkò Ànábì sallallahu alaihi wasallam àwọn àkànnà wà báwọn náà sàhábà tí ọlọ́run fún wọn nílò àwọn níjọba yìí nígbà míì gbogbo aṣọ ara bí wọn báyìí ó kún fún gbogbo kìíní táwọn yìí tó bá ti dá wọn ní nature yìí nature sì máa ń béèrè ẹ̀tọ́ rẹ̀ so táwọn onímọ̀ wá wínú ó lọ rí ìwẹ̀ jẹ́nàbá ó sì continue ìbádà kò sí kàfàárọ̀ kò sí fídíà kò sí sàdákà kò sí kódà kò dẹ́ṣẹ̀ níbi dá ní pé àfikún tọrọ àforíjì ogó máa wọ́n náà kò dẹ́ṣẹ̀ torí pé kí ló béèrè lọ́wọ́ rẹ̀ nature ni àìsí mọ́ títí nature Allahu ta'ala àná wọ́n ní báyìí ìgbà bá fẹnu kan àbájá bá fẹnu kan ìgbà wa abọ́ kankan Ànábì ní ká fọ̀ lẹ́ẹ̀mejì ihdahunna bit-turab kíkan lórí ó jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ bájá bá wá fẹnu kan wá láṣọ ń kọ́ sẹ́mejì láfọ̀ yóò náà láti tó fi yẹ̀pẹ̀ fọ̀ ẹyọ kan náà ẹnu ọba sọ́jẹ́nu ẹnu ọsí kí ni ọba sọ́jẹ́ àwọn àlùfáà wọn ní ilé yìí lórí abọ́ tàà fi ń jẹun ló wálé lórí abọ́ náà ló sì ní ìdájọ́ yẹn so tí ó bá fẹnu káṣọ àárọ̀ra fọ aṣọ náà akànfọ́ lásán àfomi àfìfòkó ń bẹ àti mọ́ lọ́rí kírun wa lọ tí ó bá ti wá jẹ́nu tí ìjẹ́tọ̀ rẹ̀ kàn wá tó bá yẹ para ló fi kàn wá ẹni pa mọ́ sáwọn fíkì kan lẹ́yìn bí bá já bá fi ara kan ní lára aṣọ náà wọ ìrùnmọ́ àwọn aláṣí ń kíra wá Màlìkíyà yìí Al-Imaam Malik rahimahullahu ta'ala wal Malikiyya ala taharatil kalb ala anna al-kalba tahir tá Màlìkíyà sì dúró rí pé ajá tahirun tó mọ́ ni so ìtọ́ ẹnu rẹ̀ gẹ́gẹ́ ní ṣẹ̀ríà sọ̀rọ̀ lé lórí kìí sí gbogbo ara rẹ̀ so dájá bá fara kàn wá lára kò disturb òun wa àmá kò mùsùlùmí kan mọ́ sí ọkà àmọ́ gbájá sílé tọ̀ nírí sí nǹkan kálọ̀ fàájá ní dẹ́dẹ́ lórí gbogbo ilé tí ajá bá wá àwọn màláìka aláàánú wọ́n ní kò ní ṣe kí ní jẹmá wọ́n ní wọ́bẹ̀ àmọ́ tó bá yẹ pàjá ta ní táà fi mọ́ dẹ́dẹ́ bí àwọn náà àgbẹ̀ kí lórúkọ àwọn tí wọ́n lọ rí pẹ́ran lókun yìí ti jẹ́ ọdẹ ọ̀sìn ìjàdí àbá àwọn ọdẹ tó mọ́ ń dẹ̀gbẹ́ kálọ̀ dẹ ni wọ́n tó wá mọ́ ń dẹ̀gbẹ́ irú wọlé ní al-kalbul mu'allam alikila gbíjà máa al-kalbul mu'allam ajá tó ti kọ́lẹ́kọ̀ọ́ ajá tó ti kí ní jama tó ti kọ́lẹ́kọ̀ọ́ bá ti ma ń pa ẹran bá fi ma ń dẹ̀gbẹ́ ṣùgbọ́n àwọn ajá bẹ́ẹ̀ mùsùlùmí lè ní ó sì lẹ́kọ̀ọ́ bá ti ma ń lò ìyẹn náà ń pè ní al-kalbul mu'allam al-kalbu àbí wọ́n jẹ́ àgbẹ̀ ọmọ pé ọdẹ tí ń dẹ̀gbẹ́ nù wọ́n tún wá jẹ́ àgbẹ̀ tí ma ń rúkú àgbẹ̀ náà tó ma ń ní àwọn tí ma ń da ẹran àgbẹ̀ kọ́ làwọn yóò nílò àwọn tí ma ń da ẹran fúlàní kọ́ lókọ́ àwọn tí ma adáranjẹ́ fúlàní kò àwọn adáranjẹ́
so ẹni bá máa ń dẹran jẹ náà àwọn náà máa ń ní ajá al-kalbul mu'allam lónà wọ́n ti kọ́ ajá yẹn débi pé ajá ó sì máa bá wọn dá màlúù ọgbọ́ sọ pé èèyàn fúlàní ni wọ́n máa rí lẹ́yìn adáranjẹ̀ wọ́n máa rí lẹ́yìn màlúù tí máa mú kọ́ mọ̀dá tí ó mọ̀ direct wọn eléyìí ajá ni wọ́n ti kọ́ ajá yẹn kalbul mu'allam tí ó pé ajá ò nìkan ṣoṣo ó lè bá wọn dá màlúù láti bí ìdí lọ́rin láti bí débò dé lọ́rin kalbul mu'allam nínú ìtọ́lọ́wọ́ ọba ṣe sára ajá nìyẹn nínú ẹranko tó gba ẹ̀kọ́ tó máa ń gba training gan òní ajá wa wá ṣe rí pé iṣẹ́ táwọn èèyàn máa ń fi ajá ṣe ó pọ̀ gan àwọn detective nínú àwọn ọlọ́pàá àwọn ní ọmọ bọ́sí mọ́nà lọ ajá láti máa ń pa àwọn ajá alkalibuli police dog yẹn wọ́n ti máa ń train wọn débi pé tí bọ́ǹbù bá wà nínú bí ó mọ bí ó ti mọ̀ bá ti búrẹ̀ bá ti báyìí ó mọ bí tí bọ́ǹbù wà mo wo documentary kan yóò ti pẹ́ díẹ̀ báyìí mo fi àríyá ṣẹ̀ríà ọlọ́run ọba wa yìí wàláhì ọba ńlá ni àfi kí yóò gba Islam àwọn ọ̀rọ̀ police náà ni àwọn detective náà ọlọ́pàá àwọn ọlọ́pàá ní kàtígórí wọn jura wọn lọ àwọn tó ń dáwọn detective àwọn yìí ń lágbára gan ó lè wà láàrin wa bí jáde mọ̀ pa àríwá ni ó lè jẹ́ ó lè kan ló wá wá ẹni tó ti ń bá wa gbé fún 20 ọdún táàmù kó lè ní tó bá wà ní ọjọ́ kan wà láì wọ́n sì discover rẹ̀ wọ́n sì mọ̀ kẹ́lẹ̀ lọ́wọ́ tó ń wọ́n nílé deny iṣẹ́ tí wọ́n àwọn náà wá ń train ajá kan wọ́n wá ti lọ tọ́jú ajá yìí síbì kan wọ́n wá tó báàgì yẹn á tó bí 40 tí ìbá ṣe mistake àbí kó jù bẹ́ẹ̀ lọ wọ́n wá ti fi ìbọn sínú báàgì kan wọ́n wá tọ àwọn báàgì yẹn tẹ̀léra wọn wọ́n ṣe wá lọ mú ajá yẹn wá wọ́n fẹ́ mọ̀ pé ṣé training tó gbà tó ti wá yé àbí kò yé ìbọn ni o ìbọn ṣé ìbọn máa ń rùn wọ́n ní kí irun lọ́dọ̀ èmi àti ẹ̀ lọ́dọ̀ èmi àti ẹ̀ nìbọn yìí ti ń rùn lọ́dọ̀ àwọn dáhùn yìí wọ́n mọ bí wọ́n ti gbóòrùn kan tí wọ́n gbọ́n mẹ́yà yìí wọ́n ti wá train ajá ẹ̀ bádá ẹ̀ ṣe lọ bí àwọn bá á ti tí ogun bá yẹn o ó bá rẹ̀ bẹ̀rẹ̀ kan gbogbo ìjọ sí ìbọn nú ẹ̀ ó sì kọjá kò mẹ́ ó kọjá kò mẹ́ ìgbà tó débi tí ìbọn wà pé ìtakùn ni ẹ bá ń gbogbo ìbọn bẹ́ẹ̀ bí ilé ìgbà tó yá ó fẹ́yìn rẹ̀ fájáde nígbà tí wọ́n tún wọ́n sì bá bọ̀ mẹ́ wọ́n tún ayọ ìbọn yẹn kò nínú báàgì yìí ẹ̀ tó lọ fi sínú báàgì mi ó tún dé tó lọ jù síbi tí ó mọ ibi tó ti sí ó tún débẹ̀ kò lọ bí tó kọ́ lọ lẹ́ẹ̀kan mọ́ nígbà tí ó ti sí bọ̀ mẹ́ ògbà tí ó gbóhùn gbogbo ẹ̀ ó débẹ̀ ó gbóhùn ẹ̀ kò bá mọ́ mẹ́ ó kù mẹ́ kò sí mọ̀ bí eléyìí ibi míì tí ìbọn yẹn wà níbẹ̀ ní kí ni jama níbẹ̀ lọ ìyẹn ló ń pè ní al-kalbu al-mu'allam sórí ajá báyìí téèyàn bá ní àwọn eléyìí ó ti ní purpose kan tí a ń lò fún al-bayan wadih irú ajá báyìí náà sì rí ṣẹ̀ríà ọ̀rọ̀ kan wà nù ṣẹ̀ríà pé a gbọ́dọ̀ ta ajá ìrànlọ́kọ́ méjì kan bẹ tá a gbọ́dọ̀ ta haramu ní kí wọ́n máa ta mùsùlùmí ò gbọ́dọ̀ ta mùsùlùmí ò sì gbọ́dọ̀ rà àmọ́ ká ní wọ́n nídìí ẹ̀ tí ẹni tó wá nínú fẹ́ ta ni ìwọ fún lówó òní òrùjọ ìlàlùkìyàmá nínú rẹ̀ lólóńgbò wà haramu ní ká ta haramu sì ní kí ara nínú rẹ̀ náà sì ní àjáwà haramu ní ká ta haramu sì ní kí ara hadithi wà lórí ẹ̀ tọ́yì ọ̀rọ̀ wá dọ́dọ̀ àwọn onímọ̀ pé al-kalbul mu'allam tó náà nírò dájọ́ yìí ajáta ti kọ́ sálé òun náà gbọ́dọ̀ ta torí tí ẹ bá ní ajá tí ẹ̀kọ́ bá níbi ajájájá wá pọ̀ lọ́dọ̀ tí ẹ tó náà fẹ́ mọ́ dẹ̀gbẹ́ ọ̀bùn ni ọ̀gbọ́dọ̀ ta fún wọ́n ní ajájá ti tírẹ́ mẹ́jẹ́ jábò láwọn afá bá pín bí ọ̀rọ̀ ajá al-kalbul mu'allam wọ́n ní yíò wọn lè ta àdísìmọ̀ láàgbọ́dọ̀ ta wọn níbẹ̀ àdísì láàgbọ́dọ̀ ta ajá ni pípọ̀ al-mu'allam yẹn ajá kọ́ láta kí láta training tá ti fún tààlímù tá fún tó fi lè discover gbẹ̀yẹn tààlímù láta lára al-kalbul mu'allam kìí ṣe ajá al-bayan wadih al-bayan wadih ṣùfà ala kulli hal ajá mùsùlùmí ìmọ̀ lájá lé o mùsùlùmí ìmọ̀ ní tọ́ ní ogbúrú àwọn pọ́pọ̀ ìtàkálẹ̀ kí wọ́n náà kàdé wọ́n náà lájá ọ̀kan ní sí fàájì ẹnu àwọn afá ibi kan náà ń bẹ táwọn àlfà máa ń gbé ẹ̀wò náà ǹjẹ́ inú pọ́pọ̀ ìsàfihàn ńlájá ní kálá fẹ́ mọ́ fàájá sọlé nígbà tá àríyàn tí ó bá ṣe security mọ́ pọ̀ bá àríyàn mọ́ lókù
ọlú èèyàn lóore jù kọ́ lo ọ̀rẹ́jọ́ tí ń bẹ lórí ajá àmọ́ àwọn ajá kan gba training kan tó ju tèèyàn lọ àgbàyànù ààrẹ tí pé òun gan yára mú olè ju kí ni àwọn èèyàn máa ń gbàbọ̀dé ńgbà míì kí ó gba bribe ajá ìgbà bribe o al-kalbu wafi àgbàyànù ààrẹ ìgbẹ́dà wọn fún ní hadith al-Imaam al-A'mash ṣe gbàgbàgbé àwọn ni wọ́n ní ajá tó fi mọ́ àwọn ọmọ tí wọ́n lè mọ̀ ọmọ ìjọ tó bá láwọn kọ́ ní hadith ọmọ kan bá dáwọn láàmú dé ajá sí ní ajá ìbá gẹ́gẹ́ àwọn alfáà tó gbọ́n pé àwọn alfáà gbà ní wọ́n ní ajá kí láwọn fi ń ṣe kẹ́lùbùn ma'allamu wọn kó lè hàn ọlọ́run fún wa ní àgbóyọ ọ̀rọ̀ rẹ̀ so tí ìbáyé bá ti ní purpose kan tó ní ìtumọ̀ báyìí mùsùlùmí máa ń fa ajá sí àmọ́ndájá ní Allahu a'lam fọ́bọ̀ ìwọ eré pàdé wọ́n kàn sí ọ̀gbọ́ ogun táwọn wí kí ló kọ rẹ̀ ẹni ni tọ́lá ọ̀yẹ́ ṣe tọ́lá tọ́lá kí ló kọ ẹ̀ tọ́lá sọgbẹ́ ìwọ́n kọ́ ìyíò èyí tó wà lẹ́yìn wà pátá ìdí sí nípa magají ilé àgbà ìdánì fọ́tọ̀ hadith yẹn tó ní kájábá kẹnubọgbá káfọ́lẹ̀ méje àwọn nìkan wà tó ń sọ pé ẹlẹ́kẹ̀ẹ́jọ òní kó jẹ́ pẹ̀lú ẹ̀pẹ̀ eléyìí àwọn àlùfáà ẹnu wọn bá fún láàrin láàrin àwọn afọ́ ní hadith nílé wọ́bẹ̀ bá ní ìṣèlú pọ̀dọ̀ tí láftà láìláwà ẹ̀ sì lọ sásẹ̀mìlì nígbà bá díjọ́ mi ọjọ́ rí àmà wọ̀lúbà àmá hadith ní ń bẹ àlùbáyàn wà dẹ́ kódà àwọn míì sọ pé hadith tó lẹ́mẹ̀ẹ́jẹ náà ìpẹ́lẹ́kẹ̀ẹ́jẹ tó ní ká fi pé ó ti kú ònú gáṣíláyìn pé yóò padà dé mẹ́jọ náà ni àmọ́ ètò lálàáfíà ní ọ̀rọ̀ náà ní pé méjì ló gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí ìlú ẹ̀bẹ̀jì ẹlẹ́kẹ̀ẹ́jọ ọ̀rọ̀ nínú àwọn ọ̀dọ́ fún ní hadith wallahu a'lam subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh